bu ẹkún mu àwọn àgbààgbà ló ń mímí ẹ̀dùn aṣá kígbékígbé àtàndá ò sí láyé mọ́ ọ̀rọ̀ tó bá jẹ kún lọ ẹ̀rín là á fi rí. mo délé àárọ̀ wọn ló lórí alágbẹ̀dẹ ò sí mọ́ omi ń bọ́ lójú ọmọ alárọ̀. ìyá mà fọ́nrán àjò àìtètè dé àwọn alárọ̀ ń dami àrò lójú kòròkòrò. kìnìún kọ́dé mọ́tò ó bàgbẹ́ jẹ́ ẹranko lórí ọdẹ ìgbẹ́fàyà. ọba adéyẹmí lọ láyé ojú ń roni. àtàndá ṣe bẹ́ẹ̀ wọlé sùn. àṣẹ àjòláyé níjọ́ abáṣelé ayé kù ṣe ọ̀run nílé ikó wá. àṣẹ nítòótọ́ níṣẹ́gẹ́ òmẹ́ni ọba òjò parapara òmẹ́ni ọ̀wọ̀ láyé ikú òkè ẹ̀mọ́ ọyàn pàtàkì. òjò bá mẹ́ni ọ̀wọ̀ rárá oníṣàngó ìbá kíkọ́lé borí péjì bá dé ṣe ní bàbá mọ́gbà ìbá sì mọ ara fàdà sápá ọ̀làkiri inú èjì ẹlẹ́gùn á sì máa rìn fàlàlà níbi èjì pé pọmọ ẹlòmíì. bó bá ṣe pé ikú mọ ọyàn pàtàkì. kí ni kú ìgbà wá délé adéyẹmí aláàfin ọ̀yọ́ ọba tó ń tọ́ba tí gbadé kárí ọba àkàndá lọ nílẹ̀ yìí kíkà ikú jáwá lódòdó ẹ̀yẹ lọ adéyẹmí bó délé òkílé ọláìwọlá àkàndá bó dọ́nà òkè ọ̀nà. kábíyèsí àkàndá wọn máa pè ọ́ lẹ́yìn rẹ ni àkàndá pè mí ikú bàbá yèyé pè mí wọ́n ní Àlàbí Ògúndépò kìíní bó ti kì í bí lẹ́yìn mi. mo ń ṣàjọ̀dún ọgọ́rin ọdún ní Ṣakí Aláàfin débẹ̀ bá mi ṣayẹyẹ gbogbo òlú kìtìtì lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2021 yìí náà ni. ọ̀run rẹ̀ àtàndá bó dáhùn ọ̀rọ̀ sọ̀rùn ní ìbáṣepọ̀ olùkọ́ òkú kó lọ nílé igbọ́n. èmi ìbáṣọ pé kújàre rẹ̀ ọba adéyẹmí. ìbáṣepọ̀ rẹ̀ sà òkú kó lọ nílé ìrẹsà. àbáṣọ pé kújàre àtàndá. àmọ́ bí Oníkòyí ti níwà tó sì lágbára tó. Adéyẹmí Àkàndá ṣe bíkú náà lóyìn wọn. Ó ti wù kárìn rìnrìn tó láyé ṣe pé ìlẹ́kìtì ìdí gbé. Ó ti wù kápẹ́lẹ́ ayé ìtò àbùkù pẹ́lẹ́rùn jù bẹ́ẹ̀ lọ. Kó délé òkílé. Kábíyèsí ọ̀sàyére ọ̀run rere. Èkó mi ti wá àgbóyè jẹ lọ́wọ́ ẹni tí ń bẹ lé. Èyí tí ń bẹ lé orí nǹkan kan jẹ. Láìwọ̀ láwùrí ẹni ní ìgbé ọ̀yẹ́ ni. Àti ìjọba lọ́yọ̀ọ́ lọ́jọ́ tó ti pẹ́ àti ìrẹ́ni tó mọ̀wé láàfin bíi ti láìwọ̀ láwọn láwọ̀ yìí. Àkàndá mọ̀tíra ọmọwé ọgbà náà tún gbáwúsá. Lámídì Àkàndá ọgbẹ́dẹ̀ ọ̀pọ̀ ọ̀dọ́. Àwọn ìkẹ́bùsẹ̀ gàdà wọ́n ń bá láàfin Ọ̀yọ́ jẹ́ ilé àṣẹlẹ́bẹ́. Ọmọ ọba alẹ́dìgbò máa gbọ́dọ̀ ẹnu mi tó bá ń yẹ pa. Wọ́n ní ìsìnkú bàbá rẹ̀ ń bẹ̀rù ni mo pọ́ wọn rí wọn kọ̀wé wọ́n lẹ́yìn mọ́ yẹ bẹ̀rù. Olúgbà òsìnkú bàbá rẹ̀ ó kìje. Àrẹ̀sà òsìnkú bàbá rẹ̀ ó kìje. Lámídì Àkàndá ọlọ́wọ́ lọ́sìnkú bàbá rẹ̀ tó ló pọ́ sàásù ló bá jọba. Ojú wa tẹ̀ké, ojú tẹ̀lé tí ń gbẹ̀gàn, ojú tọ̀fà, ojú tọ̀run, ojú ti púrọ́púrọ́ tó sórí pẹ́ẹ́pẹ́, ojú tẹ̀kẹ́ ọ̀lẹ́ wọ̀ bí ẹni fáwọn ọ̀run. Wọ́n pè é lẹ́jọ́ lé Sókótó,
èékú láìwọlá ní bàbá èékú oṣù wọn sọra wọn lẹ́nu ní adigbanaku òun mú ọgbọgba àńtẹ̀tù òun rẹ̀ ọ̀kọ̀ọ̀kan ọ̀kájú òun olè lédè lórí alágbára máma rògùn ọmọ ọ̀yá ọ̀lẹ́ni èèpọ̀ nìyẹn kan àfẹ́ èèyàn lóhùn tó rí alágbó kẹ́mọ̀ pé yìí kàárọ̀ ní ọ̀rọ̀ àtọ̀dá tẹ́ gbogbo ọ̀yọ́ lọ́rùn. Adéyẹmí Adélé Òkílé ikú bàbá yèyé ó bá dọ́nà ó béèrè ọ̀nà kó o jíṣẹ́ mi fún bàbá rẹ̀ àwọn bàbá rẹ̀ Adéyẹmí kìíní tó ṣaláàfin Ọ̀yọ́ dọ́sí Adéyẹmí igi jẹ́gẹ́dẹ́ kan pọ̀ bí owó alówólébù bí ìyẹrẹ ọkùnlọpàá ọdẹ akíjọ bí àwọn ọ̀sọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ gbẹ́dàgbọ́ọ̀rọ̀ kan ọ̀pá ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ ọ̀kan ìdàgbọ́ọ̀rọ̀ wàkọ̀ òun la Adéyẹmí kìíní tó jẹ́ láàfin Ọ̀yọ́ ọ̀rọ̀ kápẹ́ ẹ̀jẹ̀lẹ̀ ìkélòkè àgùnpọ̀pọ̀ Adéyẹmí ọdẹ babaláwo yìí èèyàn tá a ní ọmọọṣẹ òun kà mọ́ Adéyẹmí ṣèbí odó ó ṣèbí ẹ̀rọ ó ṣèkan bìrì kìkì tí ń jí kọ́ lákòókò ṣáájú oníkẹ́rẹ́ra bọ́ba kẹ́rọ́bà bọ́ba ẹ̀rọ̀ra kọ́ba kẹ́rọ́bà bọ́ba ọba orí ẹṣin bá lọ́nà ọkọ̀ mú apèrè ẹṣin tìkọ̀tìkọ̀ lọ́nà ọ̀bàrà ọ̀nà yóò tó lè gbà òsì ẹ̀fà ní ọ̀gábọ̀ wálé ọkọ̀ mú bọ́lá kú ọ̀pẹ́ rẹ̀ dìbò làṣà àṣà dìbò lọ́pẹ́ rẹ̀ àpẹ́ rẹ̀ wá kúrúkúrú wọ́n ṣe káwọn ní eré lẹ́yẹ bẹ́yẹ ṣe eré kí lẹ́yẹ bẹ́yẹ ṣe tó káláyà ẹ̀yẹ Adéyẹmí ń dáná gbó ń dáná gbó ṣèkìtì sákàtà ó gbóná bí ẹlẹ́dùn ṣàpọ̀nà ìgbóná ẹlẹ́dùn rẹ̀ ló gbóná Adéyẹmí ó gbé gbàájú ọ̀faramọ́ra ọlọ́ra ní ìgbóni ẹ̀gà ògbóni ibi kẹ́lẹ́kẹ́lẹ́ kan gbogbo owó alówólébù. tó bá wá kí gbogbo ọlá Adélakùn tọ́jà rẹ̀ mọ́ gbogbo ọlá ọmọ huru oṣù tó ń gbogbo ní líle ṣẹ̀kẹ̀rẹ̀ gbẹ̀dẹ̀ orò ọmọ àtùpà wọlé wọlájà kára ó lè bá a ní balẹ̀ ọkọ̀ olóko owó ọkọ̀ ọmọlọ́sí ọkọ̀ ọ̀fàpẹ́ ọkọ̀ gbàálẹ̀ kó lè bá a dìjà kó lè bá a dápọ̀ ikú ọ̀la lórí tiẹ̀ ṣe ni ó mọ̀ kí ọ̀wọ̀n ni ọmọ Fúlàní ti ìdú oríta lẹ́kúkẹ́rú fojú du ọ̀wá lànà ọ̀wá lónìí pẹ̀pẹ̀ mẹ́rin wọ́n ti rẹ̀ ní méjì ní àrẹ̀mọ gbogbo ọ̀la ọmọ síbálò owó ẹ̀yẹ Adélakùn jíjíjí ìpamọ́pamọ́ òdòṣù àti èsì mẹ́rẹ́ má dé orú ọmọ àtìgbà ọ̀rẹ́ ìyá nípa ní bẹ́lẹ́gbẹ́ ọjà gbèrò sípò rẹ̀ àṣìpa ìgbà àgbẹ̀ ọlọ́mọ kí lágùnà ó wọ̀ ọ́ dàgbà ọ̀nà àbẹ̀rẹ̀ kò dé lálẹ́ lẹ́yà fún wọn tà ó sí olùkìkì bí ọ̀rọ̀ kí bá wà ó tó kò dé lọ. tó bá ní kí bàbá rẹ̀ Aláyélúwà Adéníran ikú bàbá yèyé wọ́n ti lọ ọ̀nà jì gbogbogbò àrẹ́báyé alókòlọ́wé ni ọgbàgbà ọ̀pẹ ọgbòkè ọ̀hún ní tógbòtógbò bẹ́ẹ̀ nìkan sùn ọ̀rẹ́ Adéyẹmí nílé ní ẹtùmọ̀bìnrin rẹ̀ lọ́wọ́ ọkọ̀ sálí ilé ní gbádẹ́jọ́ ìpótìmọ́ làájà níbi ìdánimọ̀ fowó ọ̀bàlọ́mọ ọ̀làwọ̀ yìí wọ́n bá ṣe táwọn alágbàdo òṣèlú wọ́n ṣe táwọn alágbàdo òṣèlú àsìkò ọmọlẹ́yìn èso rí láyé gbádẹ́jọ́ pé ayé rọ̀ gbogbo ọ̀dún lọ́rùn takọ̀tàbọ̀ inú ló páyà bẹ́yà wọlé sílé rá inú bí Ṣàngó wọlé sí Kòso inú bọ́ọ̀lù fọ́ wọlé sí ẹ̀rìn inú bí bàbá kábíyèsí ń jọ sílé wọlé sẹ́sẹ̀ omi ìjà àpòrò ọ̀tẹ̀ ìlú ló gbé Babadélé Èkó ń jọ sí ọwọ́ sílé inú rù tún tàwọn gbogbo ọ̀rọ̀ retí kí bàbá kábíyèsí ó dé ọkùnrin retí kí bàbá kábíyèsí ó dé obìnrin retí kí bàbá kábíyèsí ó dé àárọ̀ kọ́kùtù àì Àfọlábí la gbọ́ fún Aláàfin Ìdẹ̀ra ọmọ Olúkìtì bídò nílẹ̀ ìdíwárí àṣà. ó dìgbà náà ọmọ Ọláyíwọlá ẹtì ẹ̀gbọ́n náà ta ní Ọláyíwọlá Àfẹ̀dá nígbàkejì àwọn òrìṣà. igbákejì òrìṣà kọ́lá Aláàfin Ọ̀yọ́ jẹ́ ta lórúkọ̀ṣọ́ ta ní Ṣàngó ta lórúkọ̀bí ta tún lọ kọ ya òrìṣà tó nílé Ọ̀yọ́ ní Làmídì. ẹ bá mi ké kábíyèsí fọlá. kábíyèsí o. Ọláyíwọlá lọ Ọlọ́run ọ̀lọ́ ikú bàbá yèyé lọ Ọlọ́run ọ̀lọ́ Ọlọ́run ọbẹ̀ lẹ́fẹ̀ẹ́. èèyàn rí.
kábíyèsí lọ ọlọ́run ò lọ ọlọ́run ò lọ ọlọ́run ò lọ ikú bàbá yèyé lọ ọlọ́run ò lọ ọlọ́run.